so ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. Ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́, ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà. Wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí, kọ́dà oúnjẹ tí wọ́n sáàvù ẹ̀ kò lè jókòó jẹ, ó ṣà ń ṣe wéréwéré ló fi dìde lọ. Ìyá ẹ̀ wá dé inú ilé, ó ṣà sọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀, kí ló ṣẹlẹ̀ mọ́ ni ibo ló lè lọ tí ò dágbére fún wa, kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa. So ó ṣe di pé mo ṣáà try nọ́mbà rẹ̀ nìyẹn. Mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes. So mo ṣáà try nọ́mbà ẹ̀ dẹ̀ ring. Mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá, mo rò títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí, ó kàn àwọn remaining parts kan la kàn rí, and àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí. Fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀, bàtà ẹ̀ ó wà ńbẹ̀. Mo dá pé kíní lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí, lélè yẹn náà ló sì wà ńbẹ̀. So they took his picture with the evidences. Ní agbára Ọlọ́run ọba, gbogbo abiyamọ ayé báyìí ni ó jèrè ọmọ. Torí ohun tó burú jọjọ ni kí màjèṣe kó tojú òbí rọ̀rùn. Mo bẹ Ọlọ́run nínú àánú ẹ̀, ìdílé Yétúndé ìyẹn Hafsat Lawal, k'Ọlọ́run dákun kó bá wa dì wọ́n mú, kó dákun kó má jẹ́ ara tẹ̀yìn kó mọ́ orú ẹ̀ kó má ṣẹlẹ̀ sí ẹ̀dẹ́ kó wá ẹnikẹ́ni wá o, àṣẹ. Ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu bàbá Hafsat yìí, eléyìí tó jẹ́ wípé ó ń ṣe àlàyé nísàn bí ọ̀rọ̀ náà ṣe jẹ́, gbogbo bí wọ́n ṣe ṣe ìrètí ẹ̀ pé ó máa tó dé láì mọ̀ pé Bello ó ti dẹ́mi ọmọ wọn légbodò. Ẹ jẹ́ ń fi ojú òpó yìí sílẹ̀ lẹ́ẹ̀kan sí kẹ́ lè gbọ́ ọ̀rọ̀ náà nísàn tẹ́ ẹ̀ bá ti láǹfààní láti gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yín ọ̀rọ̀ bàbá ọmọ eléyìí tí àáfà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bello yìí tó dẹ̀mí ẹ̀ légbodò lágbára Ọlọ́run bá. Burú bó ti wù kó kéré kó tóbi kò ní ṣọ̀kan tèmi tí bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà. Ẹ jẹ́ ká máa tẹ̀ mọ́ àwọn ọmọ wa létí ní gbogbo ìgbà pé ibi yòówù tó bá ń lọ kó máa dágbére. Àṣìṣe ò lọ́gàá, Ọlọ́run má jẹ́ àṣàṣìṣe léyìí tí ó mú ẹ̀mí wa lọ àbí tí ó mú ohun tó jẹ́ dúkìá lọ fún wa lágbára Ẹlẹ́dàá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ wa ní ìkànnì Ajaero Malifa TV, ẹ subscribe sí ìkànnì yẹn, on notification button, ẹ like, ẹ comment, ẹ bá wa share. Àjọṣepọ̀ wa tí a rí náà la fi lè ṣe àṣeyọrí. And àwọn police take picture ẹ̀ pẹ̀lú àwọn evidences tí wọ́n rí. Fóònù ẹ̀ méjèèjì ó wà ńbẹ̀, bàtà ẹ̀ ó wà ńbẹ̀. Mo dá pé kíní lélè tọmọ mi gan tọ́ níbi ọwọ́ tí wọ́n rí, lélè yẹn náà ló sì wà ńbẹ̀. So they took his picture with the evidences. Orúkọ mi ni Ibrahim Lawal Adefalu, tí mo jẹ́ bàbá Hafsat Lawal Yétúndé Adefalu, tí a discover lánàá ní ọjọ́ Jímọ̀ wípé àlùfáà kan Abdulrahman lórúkọ rẹ̀ ń jẹ́, ó ṣekú pa nílùú Ìlọrin. Ní ọjọ́ Monday a ṣe ìkómọ kan ní ìta wa níbí, ó jẹ́ àwọn neighbor wa ni wọ́n ń kómọ. So ìyá ọmọ yẹn dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ọmọ ti tèmi Hafsat yìí. So bí ọmọ mi ṣe darí ibi tí ó ti ń manage ní private school tó ti ń manage, ó dẹ̀ ti sọ fún mi pé àwọn ní ìkómọ yẹn bí 6 days ago before the date. So ó ní àwọn lọ síbi ìkómọ. Lákọ̀ọ́kọ́ wọn lọ bá ọmọbìnrin yẹn dáná, later àwọn padà wálé, ó wá múra, ó dẹ̀ wá sí ìta níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ìkómọ náà. So ìgbà tó tó bí wákàtí méjì lẹ́yìn ìgbà tí ó wá síta níbi 2:30, ìgbà tí ń tó bí wákàtí méjì bí 4:30, màmá ẹ̀ ń láti wá sí àárín agboolé wa níbí, ó fẹ́ kí ó mọ nǹkan tí ọmọ tiẹ̀ náà bímọ. Wọ́n wá ní ìyá yẹn wà pẹ̀lú ìyàkọ ọmọ tí ó ń kómọ ní ìta ń bí. So wá ní kóun wá wò níbẹ̀ kóun kì í. Bó ṣe débẹ̀ ó rí i pé nínú àwọn àwùjọ àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà níbi ìkómọ yẹn, ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. So ọmọ ti tèmi ò sí ní àárín wọn mọ́. Ìgbà tó di pé ó rí pọ́mọ yẹn ò sí láàrin wọn mọ́, ó béèrè ẹ̀ lọ́wọ́ àwọn yòókù ẹ̀ pé ibo ni Yétúndé wà. Wọ́n ní nísìn náà ni ó gba kọ́ọ̀lù tó dìde pé òun fẹ́ débì kan yìí, kọ́dà oúnjẹ tí wọ́n sáàvù ẹ̀ kò lè jókòó jẹ, ó ṣà ń ṣe wéréwéré ló fi dìde lọ. Ìyá ẹ̀ wá dé inú ilé, ó ṣà sọ fún mi pé ọmọ yìí pé òun ò bá níta láàrin àwọn ìyókù ẹ̀, kí ló ṣẹlẹ̀ mọ́ ni ibo ló lè lọ tí ò dágbére fún wa, kò síbi tó máa ń lọ tí ò kì í dágbére fún wa. So ó ṣe di pé mo ṣáà try nọ́mbà rẹ̀ nìyẹn. Mo rò pé ọ̀rọ̀ ìdìde rẹ̀ ní bí ó ti tó bí between 20 and 30 minutes. So mo ṣáà try nọ́mbà ẹ̀ dẹ̀ ring. Mo suspect pé by nǹkan tó ṣẹlẹ̀ lánàá, mo rò pé ọmọkùnrin yẹn náà ni ò jẹ́ kó gbé call, àbí kó já sí pé ó ti ṣe é ní sùtá, kó já sí pé bóyá fóònù yẹn ring, so kò rí gbé lọ́dọ̀ ẹ̀. Bá ní mo ṣáà ń bínú pé báwo ni ọmọ ṣe tó lè má gbé kọ́ọ̀lù mi, kì í sábà ṣe bẹ́ẹ̀.
tí n bá pè ó máa gbé kọ́ọ̀lù mi lọ́wọ́ kan ni tó bá dẹ̀ rí kọ́ọ̀lù mi tí ò bá rí gbé á pè mí padà tí ò bá lówó lórí ẹ̀ á flash mi rí flashing títí mo ní òde ok tó bá dé ó máa wá bá mi so ìgbà tó di bíi 6:30 to 7 ni màmí ẹ̀ tó rán mi létí pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ àmọ́ rí ọmọ yìí mo ní báwo ló ṣe wá jẹ́ bá tuntun nọ́mbà ẹ̀ mú mo tuntun dial ìgbà tí màá fi dial ní around that 7 ó di pé fóònù ẹ̀ ti wà switch off so bá a ṣe rí kọ́ọ̀lù ẹ̀ pè mọ́ nìyẹn asa ń wọ́ndà pé ọmọ tó yẹ pé òun àti ìyá ẹ̀ wọ́n ṣàwàdà nílé kó tó di pé ó jáde nísìn kí nìkan tó wá lè ṣẹlẹ̀ kò báwọn àbúrò ẹ̀jà kálá bá wí ni kò ṣe àwa náà ká ní ìbáwí ló ń sá fún òkè ẹja ní sùúrù bọ́yọ̀ kan náà àwọn ọ̀dọ̀ àwọn sísà mi ni ó lọ àwọn tí wọ́n wà nílọrin so mo ṣáà ní sùúrù pé màá rí kọ́ọ̀lù tó náà mi rí wọ́n láti pè wọ́n ẹ ló kí nìkan tí ń ṣẹlẹ̀ ní ìrí Yétúndé ní ilé wọn ni níbo ló lè wá lọ so bí kálukú náà ṣe bẹ̀rẹ̀ sí bá wà ní ládùúgbò nìyẹn kódà ọmọkùnrin tí ó ń fẹ́ tó dàbí àfẹ́sọ́nà ẹ̀ tó sọ fún wa pé tó ń fẹ́fẹ́ nìyí a ti sọ fún un pé kó sọ fún ọmọ náà kó yọjú sí wa ńlé léyìí tó fi hàn wáyé pé ní àti kì í ṣe pé kò sí mọ́fẹ́ lágbájá àbí fẹ́ lágbájá ń bẹ̀ tá a lè ní náà ló lè kù nílé so gbogbo àná àti bọ́ọ̀ náà ọmọ àdúgbò náà ni bọ́ọ̀ náà Lukman by name gbogbo àná àjọ ń ṣe alamí ẹ̀ káàkiri lálẹ́ ọjọ́ yẹn àṣà ní òkè ẹja ní sùúrù dàárọ̀ bóyá ó pẹ́ níbi tí ó lọ ó lè padà darí sọ́dọ̀ àwọn ọ̀kan nínú àwọn sísà mi náà pé kó máa rán wọn lẹ́lẹ́bẹ̀ torí ẹ̀ náà máa ń wáyé bẹ́ẹ̀ tọmọ bá ṣẹ̀ àṣà wá àwọn tí ó bá bẹ ẹ̀bẹ̀ so títí àárò oorun yẹn sùn náà mọ́jú tá a bá ti gbọ́wọ́ ẹsẹ̀ lóru báyìí táwọn ọlọ́dẹ wa gan bá ń kọjá àárò pípé òun ló fẹ́ wá kanlẹ̀kùn ni ìgbà tó di láàárọ̀ tá a rí mo ṣáà gun wọ́n ti sọ fún dáàdì wa ní old man mi lókè pé awáyé tó dé ní alẹ́ àná àrí nǹkan kan wọn náà ṣáà wá sálẹ̀ láàárọ̀ kí ló ṣẹlẹ̀ àní òkè kí ni nǹkan tí a rò pé a lè ṣe wọn á ní òkè á lọ sọ fún á lọ sí police station àwa láti ẹ̀sọ́ fún á lọ sí police station àwọn advice wa tọ́rọ́ ti ṣe chairman PCRC rí ní Sùúrùlérè B division pé ó máa tó bí 24 hours kí wọ́n tó lè declare ní missing pé ká jí ó pé bí 24 hours tó bá pé 24 hours tá a bá wá gbọ́ mo kọ́ ẹ̀ so a lè wá lọ sí police station nígbà yẹn ṣùgbọ́n tó di bí 24 hours bí between 4-4:30 so bá ṣe gbéra ni a bá lọ sí C division of Nigerian Police ní Ọjà Ọba so àdẹ̀bá the woman on the counter a sọ fún ẹ pé nǹkan tí ó ṣẹlẹ̀ rí pé a fẹ́ report to missing girl wọ́n wá ní ó ti tó gbà wá ní báyìí ó ti pé bí 24 hours wọ́n á ní okay àwọn náà wọ́n advice wa pé ká ṣe tracking so tracking tá a wá ṣe yẹn òun ló bí bó ṣe di ó sọ fún wa tọ̀ àmọ́ nǹkan tá a lè ṣe á sàmọ́ pé Ọlọ́run bẹ ìjọba náà dẹ̀ wà so èrò wa òun náà ní pé bí a ṣe máa rí ìdájọ́ òdodo gbà kíjọba bá ṣe gbogbo tí wọ́n bá lè ṣe within their capacity láti rí i pé a get judgement lórí ọ̀rọ̀ ikú ọmọ wa yìí Hafsat. ọ̀rọ̀ lẹ́tíbó lẹ́nu bàbá Yétúndé yìí o mo mọ̀ pé lánàá lórí ìkànnì yẹn ti láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ọ̀rẹ́ Yétúndé náà lágbára Ọlọ́run ba ìbànújẹ́ lábẹ́ bó ti mú kó kéré tó kò ní kọ́gùn sẹ́ẹ̀dẹ̀ tèmi ti yìn mo máa ń sọ ní gbogbo ìgbà nígbà gbogbo pé lábẹ́ bó ti mú kó rí ẹjẹ́ alẹ́ nìkan tá a lè wónú fún tá a lè sọ fún pé bí báyìí mò ń lọ tá a bá ti débẹ̀ mo tún sọ pé ẹ pé mo ti dọ́dọ̀ lágbájá ọ̀dọ̀ lágbájá ni mo wà ilé ìyá máa jẹ́ káwọn èèyàn kó káwọ́ kò láti ṣiṣẹ́ láabi àbúrò oníṣọ̀kan tèmi ti níbi yòówù tá a bá wà níbi tá a rú ewédé tá a ta gbòǹgbò dé eléyìí jó ohun tó bomi tútù sí ni lọ́kàn kódà ó bani lọ́kàn jẹ́ jọjọ mo bẹ̀ lọ́run lẹ́ẹ̀kan sí kọ́lọ́run fún àwọn ẹbí Yétúndé lórí ọ̀fẹ́ láti lè jẹ́ kí kíní kó kúrò lọ́kàn wọn irú ẹ̀ kó má kógun sẹ́ẹ̀dẹ̀ tèmi ti yín láṣẹ Èdùmàrè ṣe ẹkú ìfẹ́ o